ọ̀fọ̀ ńlá ṣẹ̀ wá kì í ṣe lágboolé àwọn òṣèré orí ìtàgé nìkan káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire káàkiri orílẹ̀-èdè Nàìjíríà káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà jákèjádò àgbáyé òun náà ni a ti ń dárò ọ̀kan pàtàkì láàrin wa ògúnná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbín ká tó rìnrìn ó dìgbò ká tó rẹ́fọ̀n ń mọ̀ bóyá bàbá dénú ọ̀dàn arẹwà ẹyẹ bí ọ̀kín ò tún sí mọ́ Alhaji Taiwo Hassan Ogogo ọmọ kú lódò lódò ọmọ kú lómilómi àgbà Òṣùgbó ti fọwọ́ okùn lélẹ̀ Alhaji Taiwo Hassan ti filẹ̀ bora bí aṣọ ó dunni ó káni lára ṣùgbọ́n èyí tá a fi ń fira wa lọ́kàn balẹ̀ bí tá a máa ń padà rìsọ̀tì ẹ̀ sí tá a padà rìsọ̀fù ẹ̀ sí ni pé àwáyé ikú kan ò sí níbì kankan gbogbo ẹni ó wá sáyé pátá ní ọ̀lọ́ alákejì Àkàndá gbogbo létà tí kí wọ́n kú ewu ọmọ bóyá ó pẹ́ ni tàbọ́yá a máa kí wọ́n kú délé ńbẹ̀ gbogbo ọmọ tó ṣe tá a gbé káàbọ̀ ọmọ tuntun jòjòló àlejò ayé ní ó padà panu ọ̀hún mọ́ yọ pajú ọ̀hún mọ́ kò ní lè wí nǹkan kan gbogbo ọwọ́ tó kó wáyé ní ọ̀rọ̀ tí ó gan kò sẹ́ni ororú èyí sí Alhaji Taiwo Hassan Ogogo lọ́dún mẹ́wàá lógún ọdún sí ìsìn my lovely brothers and sisters iṣẹ́ ìwo ló ń ṣe lọ́wọ́ ọ̀hún ara rẹ̀ dápé lónìí tèmi dápé lónìí ikú ò béèrè bóyá ara wa yá àbí ọ̀yá olórin kan kọ ikú bẹsẹ̀ àánú bẹsẹ̀ gbàjẹ́ ti kú ikú apani béèyàn jẹ́ tànà àná gbọmọ ó pé wa ká jẹ́sẹ̀ ikú ká má jẹ́ tànà bó ti wù kẹ́ni ẹni ó dàgbà tó a kì í fẹ́ kí wọ́n lọ Alhaji Taiwo Hassan Ogogo at the age of 66 years ọmọdé ààrẹ ògo sì ń tàn lọ́wọ́ kò ìwọ mi àfi lónìí tíràwọ̀ ńlá já ògo náà wọ mi kí ló ṣẹlẹ̀ kí ló gbẹ̀mí Ògògó kí ni ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló dé tá a sọ gbogbo nǹkan di business
kí ló dé tá a mọ ibi tó ti yẹ ká sọ̀rọ̀ àbí ibi tó ti yẹ ká panu mọ́? Kí ló dé tá a mọ àkókò tó yẹ ká sọ̀rọ̀ àtàkókò tó yẹ ká panu mọ́? Oríṣiríṣi nǹkan ń lọ lórí ìtàkùn ayélujára. Ó wà very very disturbing. Lórí ọ̀rọ̀ àìsàn Táíwò Hassan Ogogo, àwọn kinní kan mọ gbàgbó lọ, àwọn kinní kan mọ mọ́ọ̀gùn lọ. Ọlọ́run ọba mi àṣekàn mọ́kù. Ọba tá a tó dá lẹ́bi, ọba tá a tó pè pé ó wá jẹ́jọ́. Torí pé kò sẹ́ni nìkan tó lágbára lórí ẹ̀mí ẹ̀ láàrin gbogbo wa. Òkú ń sunkún òkú ni, akásọ lérí ń sunkún ara wọn. We have no power, no might láti prevent ikú, láti protect ara wa. Lágbájá ìbá tí kú, ká lówó wà ní owó ń bẹ ńlẹ̀. Ikú yarí ó lòun ò gbowó ni. Alápàdúpẹ́ bí Ọlọ́run ọba mi ò sí. Bó bá dárọ̀ lánàá ìsìn, mo máa sọ pé àkàndọ̀rọ̀ Awíkonko ọmọ jẹ́ èèyàn mọ́, kò mọ̀ sí láyé mọ́. Oh, that man has gone. Ó dẹ̀ ṣètò lánàá o. N tí ó gba orí ìtàkùn ayélujára nìyẹn. Kò sí nǹkan tẹ́nìkan kó ṣe sí. Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ kú. Nǹkan kò ṣẹlẹ̀. Bàbá àrà lọ. Máa yí ọgbọ́dọ̀ kú, máa yí ọgbọ́dọ̀ lọ. Bàbá àrà lọ, nǹkan kan ò tẹ̀tẹ̀ ò torí ẹ̀ kó hù. Ìrètí lọ, lúkúlúkú bàtà sí. Yomi Ògúnmọ́lá, Fúnmi Martins. Ẹ̀rẹ́gbẹ́ fún wọn tán o, wálé la wá mi ò wá mọ́. Túbọ̀ sún o lè sún mọ́ o. Yẹmí Ajíde ò lè jíde mọ́. Láàrin ká o lè rìn ká mọ́. Ó kàn wúra kata ń sunkún lásán. Ọ̀rọ̀ dòde fún ni. Lára mi ò kàn rà rí o. Lára mi ò kàn ra rí, àfìgbà tí lára dẹ̀hún kan ra. Aláwìyé ẹgbà ò lè jíde mọ́, gòkè bàbá lọ lágan ò lékè. Gòkè kan ò wò sú. ń gbà Fúnmi Martins kú. Kò sẹ́ni ororú èyí sógògó. Àdúrà là ń ṣe lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn. Ń làwọn àáfàá ńláńlá ni wọ́n ṣètò àdúrà on behalf of Táíwò Hassan Ogogo. Gbogbo òṣèré orí ìtàgé ló pé tán síbẹ̀. See love. My first question. Mélòó nú àwọn èèyàn wọ̀nyí ló mọ̀ wípé nǹkan ń ṣògògó? Including Alhaji Yinka Quadri àti bàbá wa Jídé Kòsọ́kọ́. How many of them ńlọ́mọ̀ pé nǹkan kan ń ṣe Ògògó kó tó wá di pé ó wọ Ògògó lára? Torí pé pariwo síta nìsín láàrin ọ̀sẹ̀ kan péré ni. Ìgbà tá à ń fọkàn sí wípé àìsàn òun yóò fi Ògògó lẹ̀ náà lẹ́lẹ́ran tu. Lásìkò tá à ń gbàdúrà, àwọn ti gbé wọlé sí abẹ́ o, ẹ máa gbàdúrà o, k'Ọlọ́run jẹ́ ó wà successful. Ìgbà náà la pàdánù Ògògó. Ó dágbére fáyé ní dédé aago 3 ọ̀sán òní. Àkàndá mọ já mi lójú bíi tóòtò. Ntọ́ sáré wá sórí ẹ̀mí mi náà ni pé ilé ayé ọ̀nà rèé o. Ká wálé ayé, ká ṣiṣẹ́ takuntakun, ká gbìyànjú àti nípa, ká má dàbí ejò tó kọjá lórí àpáta. Kíkú ó dé, ká wá pé ọmọ lọ kó lòun ọ̀gbà níṣẹ́. Àní mo fẹ́ wá mú ọ ní. Màlẹ́kà tí jí ní kùtùkùtù òwúrọ̀, ó yalé láàárọ̀ yóò jí Ògògó. Màlẹ́kà tí mú ní sùn ló ń sọ pé òun ṣíwọ́ ọṣẹ́. Ó lóun ṣíwọ́ ọṣẹ́, òun ní fún tàárọ̀ láláàfààní láti jí. Mo wá gbọ́ròyìn tó bà mí lọ́kàn jẹ́. Níbi tẹ́lẹ̀kùn ti ń sunkún, láwọn èèyàn kan ti ń ṣe business.
ìran káàárọ̀ òjíire kí ni ń ṣe wá, kí ni ń yọ alẹ́ nu, kò sóore abẹ́lẹ̀ mọ́, kò sóore kọ̀kọ̀ mọ́, kò sóore ká dúró dàsìkò ọpẹ́ mọ́, orí pa afẹ́ gboríyìn lójú ẹsẹ̀ là ń bá káàkiri. Ó wà very very painful. Eré bẹ́ẹ̀dùn lẹ̀ ọ̀dọ̀lẹ̀. Ìyá àjànàkú là yògbó, ogbó dàkókò lọ́lẹ̀. Ogogo tick many bosses. Very good and kind man. Very cool man indeed. Ẹni tó fẹ́ kílé ayé everybody tó bá wà ní surroundings ẹ̀ kó better. Àgbà òṣèré kan ṣoṣo tí mo rí tí máa ń pìtì ẹ̀ tí ń bọ̀ lẹ́yìn. Ó múlẹ̀ ayé bẹ́ńtín. Kì í sọ̀rọ̀ púpọ̀. Gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ nínú eré orí ìtàgé ni. A very strong man. Abẹ̀sẹ́kù bí òjò. Arẹwà lọ́kùnrin. So kí ló ṣẹ́kù láyé? Màá play fídíò kan. Èmi àtẹ̀yìn ọ̀jọ̀ gbà wípé ó lágbára pọ̀, pélé ayé yìí lágbára pọ̀. Ókè o, ọmọ Alhaji Taiwo Hassan pariwo síta. Àwọn fẹ́ni tí ó bá wọn tọ́jú bàbá wọn. Torí pé àwọn dókítà kan fẹ́ tọ́jú ẹ̀. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ìyá àti bàbá mi ti ń bẹ ń bí mọ̀ pé tí dókítà bá ti fẹ́ tọ́jú èèyàn mọ́ kò sátúnṣe mọ́ nìyẹn. Wọn fẹ́ kẹ́niyàn ó dákẹ́ sọ́dọ̀ wọn. Because to the best of my understanding, kò sẹ́ni tí ó gbé Ogogo lọ sọ́dọ̀ quack doctor. Ọ̀dọ̀ àwọn professionals náà gbé lọ. Tán bá ti wá reject ẹ̀, ó ti túmọ̀ sí pé onítọ̀ òun ò lè yé. Ṣùgbọ́n wọn ò fẹ́ sọ fún pé kò lè yé. Ntí yóò wà lọ́kàn wọn ni pé a mọ̀ sí Ọlọ́run o. Ṣùgbọ́n medically damages yìí ti kọjá bẹ́ẹ̀. Ntí ó jẹ́ káwọn doctor gbogbo they will all love Igbo, they will all love Ogogo. Gbogbo wọn ló máa sáré, wọn máa forí gbárí ni pé Ogogo ni nǹkan ṣe. Àfi ò ní pé gba lọ́jà ká mọ̀mọ̀ tìyà ẹ, ojú ò ní pé gba lọ́jà ká mọ̀mọ̀ tìyà ẹ ni. Àfi ò ní wọjà ká mọ̀mọ̀, Ogogo ò lè débì kan mọ̀mọ̀ pé Ogogo ló dé. Bóyá àwọn ọmọ ayé àtijọ́ o, bóyá àwọn ọmọ Gen Z o, kò sẹ́ni tí ò dó Ogogo mọ̀. Bọ́ọ̀ bá wo Ogogo òwò pósítà ni, bọ́ọ̀ bá wo Ogogo òwò sinimá rí ni, ṣó òwò fíìmù rí rárá ni. Yàtọ̀ sí pé Ogogo ń ṣeré orí ìtàgé, akéwì ńlá ni. Talent ni. Torí pé ọmọ Ogogo dẹ̀ wá sọ wípé àwọn ọ̀tọ̀rọ̀ owó o, ẹni tí ó mọ èèyàn kan tí ó mọ èèyàn kan tàbí ẹni tó mọ nǹkan kan tàbí tó mọ ẹni tó mọ nǹkan kan tí wọ́n sọ fún wọn tí wọ́n wà tọ́jú ẹ̀. More than 5,000 èèyàn ló jáde tán láwọn fẹ́ tọ́jú Ogogo. More than 5,000 live broadcasting ni. Is this live broadcasting ni? More than 5,000 èèyàn ló jáde tí wọ́n láwọn fẹ́ tọ́jú Ogogo. Yinka Quadri, Alhaji Yinka Quadri àti Daddy wa Jídé kò sọ́kọ́, wọ́n jáde ìta, wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn. Àwọn ọ̀rọ̀ bí iṣẹ́ fọ̀ tí yín, wọn ò kàn yín lábùkù. Àwọn mọ̀ pé fẹ́ Ogogo lẹ ní. Ṣùgbọ́n unfortunately ilé ìwòsàn tó wà a ní láǹfààní láti gbé nǹkan kan lọ bẹ̀. Yorùbá ní ẹbọ kéékèèké nígbà láìkúlà. My lovely brothers and sisters, kọ́ lọ wọn má jẹ́ àṣàìsàn kí nǹkan má ṣe wá, kọ́ má ṣẹ̀mí wá.
bí wọ́n bá po ìgbọ̀nsẹ̀ mọ́ nǹkan dúdú tán ni kò fi fa nǹkan lá ò ní hesitate wọ́n bá ní kò fi fọ́kọ̀ mu ò ní dúró kàn wí lẹ́ẹ̀mejì ẹni ìjà òde bá ní ìpè rẹ̀ lọ́kùnrin àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí yọjú lóòótọ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ bí wọ́n mú nǹkan kékeré wá wọ́n lè pè 500,000 bọ́n mélèé wá wọ́n lè pè 1.2 million bọ́n mélèé wá wọ́n lè pè $3,000 kí ló dé. so gbogbo yín arò pé fẹ́ help wa ni àmọ́ pé fẹ́ ṣe business ni. ẹnìkan gbé nǹkan ló tún sáré bọ́ sórí ìtàkùn ayélujára wọn ò já wọn wọlé àwọn dọ́gbọ́n mu wọlé ni can you just imagine that wọ́n very very disturbing. àwọn ibì kan bẹ ọgbọ́n lọ yá bá ń bẹ àgọ̀ là ń bá ń bẹ. àwọn nǹkan kan bẹ téèyàn gbọ́dọ̀ wí ta rárá àwọn nǹkan kan bẹ tí máa ń jẹrà mọ́ èèyàn nú téèyàn gbọ́dọ̀ jẹ́ kó kú pẹ̀lú òun. wọ́n ní ẹ mọ̀ mú wọ hospital wọ́n ní ẹ mọ̀ mú nǹkan wọ hospital. àwọn fámìlì dẹ̀ wò pé àyíṣe mọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí ó ràn wá lọ́wọ́ lélẹ́yìí ọ̀dà náà ẹ̀ẹ́dọ́gbọ̀n gbé bàbí aṣọ mú wọlé a ti ṣe bẹ́ẹ̀ rí. ìgbà mi ò rí Káyọ̀dé Adébóyè àbúrò olóògbé Gbénga Adébóyè ọ̀rẹ́ mi ni kọ́lọ́wọ́ bá ń dẹlẹ̀ fẹ́yàn rẹ̀ Olúkáyọ̀dé ó jáde láyé lọ́dún 2005 mo rè wo usage lẹ́ẹ̀mejì usage dẹ̀ ní visiting time bó bá ti dàsìkò tí wọ́n ti tálejò ti wọlé tán wọ́n lè wá jáde Káyọ̀dé will always call me màá bẹ̀rẹ̀ kúkúkú gbẹ̀yìn wíńdò wọ́ọ̀dù wọn lọ màá wọlé síbẹ̀ tàbá ti ráwọn dókítà àbí nọ́ọ̀sì tán fẹ́ wọlé ń tún ṣe kúkúkú ń tún gbẹ̀yìn wíńdò ń tún lọ gọ́ bẹ̀ bọ́n dókítà bá dẹ̀ bá mi bẹ̀ ẹ wo mo fẹ́ sáré ránṣẹ́ ni because ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn dókítà kì í fi gbà wọ́n láàyè tán ì fi gbà yàn láàyè ó wà professional láti protect iṣẹ́ wọn dẹni mo rántí lọ́dún náà lọ́hùn Káyọ̀dé ọ̀jẹ̀ fọ́pọ̀lọpọ̀ ọjọ́ kí n tó débẹ̀ Aunty Sayo was there ẹni tí wọ́n bí Káyọ̀dé lé Káyọ̀dé lé bí ń pa àwọn n bá dọ́dọ̀ Aunty Sayo mo ní Aunty Sayo ó lè bí ń pa àwọn ní Ọlọ́run ṣeun kò jẹ́ láti ọjọ́ yìí béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ó jẹ Káyọ̀dé lòun ó jẹ jollof rice ó kọ́kọ́ lòun ó jẹ yán wọ́n bá ní kí n lọ kàǹtí wọn kí n lọ bá ara yán òkè pápátá dẹ̀ ni wọ́ọ̀dù àwọn tó ní tán ló ní àìsàn kíndìnrín wà ń gbà náà mo dé kàǹtí ọwọ́ ọ̀sán ni wọ́n ní kò sí yán mọ́ kí ló wà wọ́n ní jollof rice n bá pe Káyọ̀dé lórí aago ó ní kí n bóun ra ẹran ńkọ́ wọn ní ọ̀sẹ̀ràn kí n bóun ra mọ́ínmọ́ín sí mo gbé mọ́ínmọ́ín dé Káyọ̀dé ń jẹ mọ́ínmọ́ín àti jollof rice dókítà kan wá ń kọjá Mr. Adébóyè so jollof rice lẹ́ ń jẹ́ ẹ rí tán bá ṣe tẹ́sì láàárọ̀ látàn bá ti rí nǹkan kan ẹ máa rí nǹkan ẹ máa rí mọ̀ pẹ́yìn ilẹ̀ cause problem fúnra yín excuse ẹ wá ṣé kò gbọdọ̀ jẹ rice ṣé ìwọ ni láti jẹ rice wọ́n ní ò gbọdọ̀ jẹ rice báwọn ṣe test fún páwọn orí nǹkan kan wọ́n ti ṣe 16 different tests táǹbélé yìí ń pò lọ́wọ́ wọ́n dẹ̀ fẹ́ ṣe test fún láàárọ̀ ọjọ́ kejì wọ́n wá ní ẹ̀tọ́ ẹ̀ ò jẹ nǹkan kan tó láta tàbí tó lépo pé ẹ̀kọ́ látàrí pọ́n fẹ́ ṣe test fún ògì lásán ló gbọ́dọ̀ máa mu bí ó bá wá fi mọ́ínmọ́ín mu kì í ṣe pé kó jẹ odidi mọ́ínmọ́ín kan kọ́kàn jẹ́ bíi síbí mẹ́ta síbí mẹ́rin kéékèèké kò fi tàtàlá kọ́ tán. so àwọn dókítà tí wọ́n sọ pé ẹ má wọlé ẹ má fún ọ lélẹ̀ lò ẹ má jẹ́ kí wọ́n lò tọ̀hún wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ náà ẹ má jẹ́ kí n gbà kókó yín ẹ já gbọ́rọ̀ lẹ́nu ọmọ
ọmọ Ogogo fúnra lára ẹ̀. yà kó tó di pé ilé ayé le o. all right, ẹ jẹ́ sáré kọ́kọ́ ka news tó wó tí mo rí. Taiwo Agogo Hassan, veteran Nigeria actor, ó ti kú. Ogogo's daughter announced her father's ikú during an Instagram live session on Sunday. News earlier reported that the actor's daughter, Kira and Halima, disclosed the doctors diagnosed their father with cancer 3 weeks earlier. They appealed to Nigerians to help the family explore possible treatment options. Wọ́n sọ pé ẹ dáwó fún wa, a ní ìdí owó iye kan náà fẹ́ fi tọ́jú ẹ̀. Torí pé wọ́n ti wá sọ wípé kí ló lóṣèlú yìí nípínlẹ̀ Ògùn yìí, màá rántí pé wọ́n máa take care ẹ̀ torí pé ọmọ Ìlaro ni wọ́n, ọmọ Ìlaro náà dẹ̀ l'Ogogo. So now pé wọ́n ní ìdí owó, àwọn èèyàn ti wá wò ó pé owó ńlá kan bẹ lọ́wọ́ wọn, káwọn kàn sáré sáàbù wọn jẹ, káwọn sáré gán wọn jẹ, káwọn sáré extort wọn with any little things. They started calling bí ẹni Yayi, God bless you, torí pé Yayi ń fẹ́ tọ́jú ẹ̀ náà wá fẹ́ sọ family wọn dìjẹ́. àwọn ẹni àìjírí èèyàn táì jí kò tí wọ́n rí gbogbo nǹkan gẹ́gẹ́ bí business, tínú wọn máa ń dùn sí ṣubú ọmọlàkejì. ẹ ṣe já rescue ọ̀nà kó wá dìgbà tá rẹ̀ bá yá káyẹ̀sẹ̀ máa sọ̀rọ̀ jáde. So Kira announced her father's death during an Instagram live session on Sunday. His colleague Saidi Balogun also confirmed the death in an Instagram post. Kira, who was visibly distressed and crying during the live session, said she wanted to return home after learning of her father's death. She said, and I quote, "Help me call my sister, my family, my daddy, Chiku. I want to go home. I can't believe this. I want to go and see my daddy before he gets buried." Painful. Balogun described Ogogo's death as painful and prayed that Almighty Allah will guide the actor to paradise. Inna lillahi wa inna ilayhi raji'un. You can rest now, my brother. Taiwo Hassan Ogogo. May Almighty Allah guide you through Al-Jannah. This is truly painful. Fáwọn àgbàlagbà, fáwọn èèyàn, fáwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá sọ wípé thank God, thank God you can rest now, wọ́n máa ń tó túmọ̀ sí. My lovely brothers and sisters, ẹ̀yin dádì àti mọ́mì mi, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣàìsàn tó jẹ́ pé ìnira tí wọ́n ń rí ẹ tọrọ kú fún wọn. Ẹ jẹ́ kí n sáré sọ story kan. According to Kayode Adeboye, a very good brother to me, tí n ò nírú ọ̀rẹ́ bẹ́ẹ̀ mọ́ láti jọ tí Kayode ti kú, and láti ìgbà náà ni mi ò dẹ̀ ti lọ́rẹ̀ẹ́ mọ́. So a fẹ́ ṣe remembrance Olúgbénga Adébóyè lọ́dún náà lọ́hùn. Kayode wá ní ó sì wù mí kí n gbé flower lọ sórí bẹ́ẹ̀rì wọn o. Mo wá ní best idea ni kó jẹ́ ká lọ. Ó wá ní kí n má sọ̀rọ̀ lọ bí ó níyàwó wọn lè má jẹ́ kóun ó ṣe é, àmọ́ kàn kó ń bẹ̀. Ìgbà tá a wá ń play orin Yinka Ayéfẹ́lẹ́, ó wá ní pé Yinka Ayéfẹ́lẹ́ nì pé nígbà tí ìnira pọ̀ fún dókítà Yinka Ayéfẹ́lẹ́ tọ́lọ́hùn ní jẹ́ kí ìnira ó dé bá mọ́ láéláé. Mo sọ fún Gbénga Adébóyè pé bọ́dá ẹ bá ń sọ fáwọn dókítà ìkan fò lábẹ́rẹ́ ikú, ìnira ìpọ̀. Dr. Yinka Ayéfẹ́lẹ́ can testify to that. Bẹ́ẹ̀ èèyàn bá rí ìnira, everybody man tó ṣe Yinka Ayéfẹ́lẹ́ ńgbà náà kọ́lọ́ májì ó tún rí èbù ẹ̀yìn mọ́ láéláé. N ta sọ débẹ̀ ni pé ká ní wọ́n ti wá jẹ́ kí wọ́n fún lábẹ́rẹ́ nígbà náà, bó ṣe wá jẹ́ èèyàn lónìí ìbò ní ìbáṣerí mo ní lásìkò ìṣòro nu. Ó wá jẹ́ kó yé mi pé ńgbà tára Gbénga Adébóyè ọ̀yá, wọ́n ní wọ́n fún un ní májèlé jẹ ni, àwọn àbúrò ẹ̀ lórí
and that is what he told me. Kì í sọ̀rọ̀ pé distance tàbí ẹnìkẹta. Wọ́n change fún Olúgbénga Adébóyè. Wọ́n dẹ̀ ní kò tí ì gbọ́dọ̀ jẹun until after 30 days. Ó ní tó bá wà lẹ́gbẹ̀ẹ́ Gbọ̀dá Gbénga. Ó ní tó bá ń rí ìrora tí ń jẹ kò gbọ́dọ̀ jẹun kò gbọ́dọ̀ mú mi. Tí bá ń pariwo pé ẹ fún mi lómi ẹ fún mi lómi. Ó láàánú rẹ̀ ọmọ sí ọ. Ó ní ìwọ tó bá sì fún lómi ajẹ́pọ̀ fẹ́ pa nìyẹn. Mo wá ní kí ni Gbọ̀dá Gbénga ń jẹ kí ni mu fún 30 days ó lóyin ni. Òun ló máa wá oyin ògidì lọ sí Sẹ́yìn. Kì í dẹ̀ ṣe pé àwọn ọ̀rọ̀ fún un lẹ́nu tí ó mú bí omi o. Àwọn ọ̀tọ̀ lọ lórí ahọ́n kórè nǹkan pọ́n lásán ni. Mò ń try láti jẹ́ kẹ́ mọ̀ ìdẹ̀ra táwọn èèyàn ń go through tí nǹkan bá ń ṣe wọ́n. Má fi kú yọ ọ̀yàn má fàìsàn yọ ọ̀yàn ẹni tí ó kú kò sẹ́ni tó tí ì màrùn tí ó pa. ń gbé balẹ̀ ilé gbòógì lónìí tẹ wá ń gbowó gọbọ ilé lórí $3,000 $2,000 $1,000 for what? Mélòó rú ẹ̀ wá ní kára o. Ọlọ́run wá sọ pé òun ò fẹ́ gbogbo wàhálà yín. Ọlọ́run sọ pé òun ò fẹ́ olóhùn ò fẹ́ fake life yín fake product yín. Wọn ò fẹ́ gbèsè ayé ìkàtẹ́ ẹni. Tẹ́ fẹ́ sọ ẹni ẹlẹ́ni dìjẹ́ tẹ́ fẹ́ sọ family di ìjẹ́. Ó lòun lòun ní ó sì pé nǹkan ìsọdọ̀. Bójú ní nǹkan ọmọdé tí kún pín ní sín bó dàgbà yọ padà kú náà ni. Ojú ló kán ló ní nǹkan olóbì tí ń ka ìgbà wo la lu fóńtà ò ní jábọ́. Anybody bó ti wù ká dàgbà tó náà á padà kú náà ni. Àwọn èèyàn dá pápákọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ọmọ Alhaji Taiwo Hassan Ogogo. For no, the video that was the video my big daddy saw, and on the group chats where we always have our discussion about daddy's health, I saw my cousin wrote something like, and my big daddy was asking them that she targeting learning. My big daddy and my daddy, we the children, we don't even know who they love more. We don't know if it is real, I mean themselves. When I meet their children, it's too much. And my big daddy loves my daddy too much. I don't even understand. So she targeting Lonnie. That's why I wasn't even on. Everybody was calling me yesterday. I didn't want to pick it because I don't even want to check social media. I don't want to look at my daddy's picture. I was just reading their message and then I just left. I left the group chats. So at some point I turned off the Wi-Fi. I don't even want to say anything. Because my big daddy can break down. Who am I? Who am I? At the end of the day, they said whatever situation that we find ourselves, we should always say Alhamdulillah. I do not deserve this kind of teacher. Eating Lolly is a lot. It's very deep. I'm sure my big daddy is not okay. It's not fine. It's not fine. I don't know. I don't know how I feel. I don't even know how I will see the world again. If anything happens to me. Please don't think I'm here to ask for sympathy or anything. No, it's just how I feel. I came here to just cool off, but then I don't know. I'm so connected to my daddy. I think I'll be okay ever. Oh, it's him. Baba
rere baba mi. Just wants the best for everybody. Just wants everybody to be okay. Some people are saying, some people are even trying to make money off us with this whole situation. A barrel now. Any small thing in Nigeria like this, if make you want to go, dear, a barrel I don't millionaires because you say we don't do money. You only quick this will come and bring solution. You can come 1.5. Can you come 800K? 800,000. Can you come 5 million? Can you come $11,000? $11,000. Irú oògùn wo ló ń tọ̀ mú bọ̀? Àwọn tó wá fẹ́ ṣiṣẹ́ abẹ́ńkọ́ ìlú làwọn ó gbà. Kẹ́ ẹ wo bí ilé ayé ṣe cruel. Can you come $15,000? Yeah, ẹjọ́ kí ló dé? Díẹ̀ $3,000. Wá ṣe o. Ó ga o. Wow, fídíò yẹn pọ̀ but mo ti can you imagine $11,000 point tí mo fẹ́ mú jáde ń bẹ̀ nù àwọn èèyàn ń béèrè 1.5 million naira kí ni wọ́n mú wá kí wọ́n fi ṣe ta ló bá wọn ṣe láì gbódìdí èèyàn nú ẹ̀. $11,000, $5,000, 1.5 million naira. Ilé tó kéré jù tó sọ ní 800,000 naira. Wọ́n sáré rí gẹ́gẹ́ bí avenue láti jẹun. Oríṣiríṣi àwọn èèyàn ló pè mí lọ send voice note. Àwọn ò béèrè owó káwọn kọ́kọ́ tọ́jú ẹ̀ náà. I was like, me is a family ẹ̀. And I have no connection to him. I told them blatantly, I have no connection whatsoever to him. Every time I was a family ẹ̀. Kẹ́ lọ dánra wò ń bẹ̀. Òye tó yé mi ni wípé pásítọ̀ ó kú, àfáà ó kú. Àwọn àfáà tí wọ́n ṣètò àdúrà kalẹ̀ kò sẹ́ni tí ó jù sáyé nù wọn. Àjò ara wa là ń ṣe. Ọlọ́run ọba mi wá lóhùn ọ̀gbà àjò. Ṣùgbọ́n kí lẹ̀yin rí? Torí fáwọn ní balẹ̀ kọ́ mọ́ gbẹbọ, ọ̀pẹ̀lẹ̀ ní balẹ̀ kọ́ mọ́ gbètùtù, olè ò wá ní jàgbà kọ́ mọ́ ṣe lójú fìrí. Kí ni problem ta ni? The same problem ó ti wáyé pẹ̀lú oríṣiríṣi èèyàn lọ́dún 2005. Ńgbà tára Olúkáyọ̀dé Adébóyè Ọ̀yá mo pè kan nínú àwọn àǹtí ẹ̀ because dúdú heritage ti dára alẹ̀ lónìí. Dúdú wá wò wá lọ hospital lọ́dún náà lọ́hùn. Ó fún Káyọ̀dé ní 50,000 naira. 50,000 naira ọdún 2005. Ó gbọ́dọ̀ equivalent to 5 million naira nísìn. He gave me 5,000 naira. Ó wá jẹ́ kó yé mi pé ọ̀rọ̀ tó délẹ̀ yìí o, owó la máa need o. And I called one of our sisters. Sister,